kú dédé àkókò yìí o gbogbo ẹ̀yin olólùfẹ́ Jígí Alára ìkànnì kẹrìnlélógún tó fìdí pagbá sílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ níbi táwa ti máa ń ka ìròyìn gẹ́gẹ́ bí àkọlé ìtàn níbi tí àwọn òkè ti sọ irọ́ di ọ̀rọ̀ ká tó rọ̀rọ̀ sọ torí pẹ̀lú Ìmísí Odùduwà ó ní gbogbo ìròyìn tó ń jáde lẹ́nu wa orúkọ ọmọ báyìí nìjánu ọmọ okùn tẹ́rí yẹn nìjánu ẹ̀sìn Imam Abdulwaheed òun náà lórúkọ tèmi jẹ́ o akínyìn gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ẹ̀ lè mọ́ tẹ́tí gbọ́ ìkànnì Jígí Alára tẹ́ ẹ̀ lè mọ́ wò wá ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ o etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di èwo la tó mú wá fótò ní ẹ̀tọ́ máa bá wa ká lọ. ṣé lóòótọ́ ni o pé àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ tí wọ́n jí gbé lọ l'Ógbómọ̀ṣọ́ ti gba òmìnira ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ mà ti sọ̀rọ̀ báyìí o ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ṣàlàyé pé irọ́ tó jìnnà sóòótọ́ ni o fídíò táwọn èèyàn kan ń pé káàkiri orí ẹ̀rọ ayélujára wípé àwọn akẹ́kọ̀ọ́ àtàwọn olùkọ́ tí wọ́n jí gbé l'Ógbómọ̀ṣọ́ ti gba òmìnira kọmíṣánná ètò ìròyìn àti ọgbọ́n inú nípínlẹ̀ Ọ̀yọ́ sọ pé ìjọba gómìnà Ṣèyí Mákindé sì ń tẹ̀síwájú akitiyan rẹ̀ o láti rí i pé àwọn akẹ́kọ̀ọ́ àtàwọn olùkọ́ náà kúrò lákàtà àwọn ajínigbé ọ̀gbẹ́ni Oyèládé ní ìgbìyànjú ìjọba ń tẹ̀síwájú láti rí i pé àwọn tí wọ́n jí gbé ní Ẹ̀ṣẹ́ẹ̀lẹ̀ àti Yawọ́tà níjọba ìbílẹ̀ Oríire padà wá ní àlàáfíà láìpẹ́ o ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù karùn-ún tó kọjá ní àwọn jàǹdùkú agbébọn yabọ ìlú Ẹ̀ṣẹ́ẹ̀lẹ̀ àti Yawọ́tà níbi tí wọ́n ti jí àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tó lé ní 40 gbé lọ o ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti rọ àwọn aráàlú kí wọ́n dìde àdúrà fún gómìnà ìpínlẹ̀ Èkìtì tẹ́lẹ̀ Ayọ̀délé Fáyọ̀ṣe lẹ́yìn tó ní ó fi ẹ̀sùn tí kìí ṣe òótọ́ kan òun o nínú àtẹ̀jáde kan tí kọmíṣánná fún ìròyìn ìpínlẹ̀ Ọ̀yọ́ Dọ̀tun Oyèládé fi léde lórúkọ gómìnà Ṣèyí Mákindé ó ní ìyàlẹ́nu ńlá ní ẹ̀sùn tí Fáyọ̀ṣe fi kan òun lọ́jẹ́ o ṣáájú ni Fáyọ̀ṣe ti kọ́kọ́ sọ pé ó ṣeéṣe kó jẹ́ pé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ló wà nídìí ìjínigbé tó wáyé níjọba ìbílẹ̀ Oríire láti mọ̀ọ́mọ̀ tàbùkù ìjọba ààrẹ Bọ́lá Tinubu ìjọba ìpínlẹ̀ ti wá sọ pé irọ́ ni ẹ̀sùn náà àti pé ó jẹ́ yìí tó wúwo tí kò sì tọ́ ká máa gbọ́ lẹ́nu èèkàn ìlú bíi ti Fáyọ̀ṣe o gẹ́gẹ́ bó ṣe sọ ohun tó kan Mákindé báyìí ni pé yóò ṣe dúró làwọn ọmọdé àti olùkọ́ tó wà lákàtà ajínigbé kì í ṣe láti máa gba ọ̀rọ̀ tí kò lẹ́sẹ̀ nílẹ̀ tí ọlọ́tí ń gbé káàkiri ó ní kì í ṣe ìgbà àkọ́kọ́ rẹ̀ tí Fáyọ̀ṣe yóò sọ̀rọ̀ kò bá kùn gbé nípa Mákindé o Oyèládé mẹ́nu bà àsìkò tí Fáyọ̀ṣe sọ nínú oṣù kẹrin ọdún yìí pé Mákindé ń gbìmọ̀ láti yọ Olúbàdàn ilẹ̀ Ìbàdàn Ọba Ràṣídì Ládọjà lóyè èyí tí kò rí bẹ́ẹ̀ o lẹ́yìn náà ló ní káwọn aráàlú má ka ọ̀rọ̀ Fáyọ̀ṣe kún kí wọ́n sọ ìrètí nù nítorí pé Mákindé ń ṣiṣẹ́ lẹ́yìn náà ló ní kí àwọn aráàlú má ka ọ̀rọ̀ Fáyọ̀ṣe kún mọ́ o kí wọ́n sì ní ìrètí pé àwọn tí wọ́n wà lákàtà àwọn ajínigbé wọn ò rí ìgbà sílẹ̀ gbogbo ìròyìn tẹ́ ti ń gbọ́ nígboro ayé òun ìrọ́ tó ló jìnnà sóòótọ́ o pé wọ́n ti gba òmìnira Ṣèyí Mákindé ló sọ bẹ́ẹ̀. Jígí Alára. bàbá ló gudu èmi ní kí n wá ṣàlàyé fún yín pé àwa ti ń lọ ni èmi àti ìyàwó mi a ti ń lọ òun ni wá ṣàlàyé fún yín. ó ti jáde bàtà bàbá mi ni bàtà bàbá ẹ̀. a retí láti ìjọ ẹ̀. ṣé ti pín ogún bàbá yín. ọ̀rọ̀ pé wọ́n pín ogún bàbá mi kó wà ní bàtà bàbá mi tó fẹ́ ṣò ní Jígí Alára TV ó ti jáde sórí YouTube o. ó ní lọ sọ. ṣe ni pọ́n ṣe ni gbogbo ẹ̀ gbogbo aláyé. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.